Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Tó bàbá, ó ní ìbéèrè kan tó ń jà ràn. Mo fẹ́ jẹ́ kẹ́ fún wa ní àlàyé lórí ẹ̀ àtẹ̀yí lórí ẹ̀. Tó bá dijọ́ ń gbèdè àlìkíámọ̀. Tí Ọlọ́run tó bá fẹ́ dájọ́ wa tó pé kálukú tó fẹ́ dájọ́ wa. Èdè wo lásán jọ náà? Èdè Lárúbáwá ni. Lásọ àbí? Lásọ. Ọlọ́run ti jáde. Ṣé ẹ̀rí wà fún nínú Kùránì àbí nínú àdìsí? Èmi rí nínú ẹ̀gbà wa ni pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀dá kọ̀ọ̀kan pé má rọ̀ bùkà. Mo béèrè lọ́wọ́ ẹ̀dá kọ̀ọ̀kan pé ẹ mọ̀ gbọ́. Ẹ mọ̀ ìbéèrè iná ní wọ́n béèrè pé wọ́n má rọ̀ bùkà. Má rọ̀ bùkà ta lọ́wọ́ bá rẹ̀. Ní wọ́n fi béèrè ẹni tó ń béèrè ni pé tọ̀. Ìbéèrè tó ń béèrè wọ́n pé tọ̀ mọ́ ta lọ́wọ́ bá rẹ̀. Àgbà ibẹ̀ ìsọ nìyẹn. Tọ̀ sí Lárúbáwá ni gbogbo wa ni láti máa jẹ́jọ́ ni láti máa ṣèdájọ́ wa pé àbí ó lédè mi. Gbogbo wa pátá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́bọ Lárúbáwá ni wọ́n béèrè lọ́wọ́ wa. Tọ̀ ẹ̀rí ńkọ́ ni pé ìtẹ́yàn ni pé wọ́n rọ̀ búkà àti kí tó ní. Tọ́bọ́ wá wí bẹ́ẹ̀ ó ní má nàbí yúkà tààlà nábì rẹ láyé tọ́ tẹ̀lé tí Ọlọ́run bá rán níṣẹ́ tó jẹ́ òpin ànábì tá a sì gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí ó sì kó ìwádìí jẹ́nà òun náà ní ànábì wa Muhammad. Sọ̀rọ̀ wa sálà tó Ọlọ́run gbà fún wa. Mo wá tún béèrè pé ńgbà bá ti páàsì pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ kan ṣoṣo Ọlọ́run ọba ni tá a sì gbà pé ànábì wa Muhammad òun náà láṣáájú wa lọ́gbẹ̀rẹ̀ kámọ̀ kò sí òjíṣẹ́ mi mọ́ gbogbo òjíṣẹ́ ó tò tẹ́yìn ànábì Muhammad. Sọ̀rọ̀ wa sálà. Ẹlẹ́ẹ̀kẹta wà pé má dínú kà kí lẹ́sìn gan tó gbélé ayé ṣe wọ́n béèrè bẹ́sìn rẹ̀ àwọn pé alìsìlámù dínà ẹni tí ò bá ti rí wí kò ní wádìí jẹ́nà tó rà náà bí fún ayé bẹ́ẹ̀sì pé ó ní àsọ̀látú muftidiyar ó ní ìrun kíkí iná ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà ó sì ní lábárùkù bẹ́ẹ̀nà ní mọ́mí wàlẹ̀ káfí ilẹ̀ sọ́lá ànábì fún alẹ́ evidence bá ńlá ìmọ̀ pé Lárúbáwá àti ìrun kíkí náà ni Ọlọ́run fi ṣàánú wa. Tọ́ Ọlọ́run gbà fún wa. Àwọn ọ̀sọ́ yí pé òun ní béèrè pé mọ̀rọ̀ bùkátà náà bá rẹ̀ ibi tá ń béèrè ní wọ́n tó pé wọ́n sọ pé tọ̀ ẹ mọ́ gbọ́ wọ́n sọ pé bí a bá kírun pé bóyá olùwádìí jẹ náà tó ti ń bá yẹn o ibi tá béèrè ní wípé sí Lárúbáwá ni wọ́n fi béèrè dìde Lárúbáwá ni wọ́n ìbéèrè ní ó gbé wa dìde wájú ọjọ́ ìwọ̀n òṣèdè mí náà jó ní gbọ́dà lè kí a mọ̀ ànàbí ọ̀dẹ́ kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀ pé Lárúbáwá náà ni bẹ́ẹ̀ ni ọdún wà fún wa ẹ ṣé gan.